Olúwa fi ìran kan hàn mí. Gbogbo àwọn tó dàbí ìbá pé wọ́n dúró pé Tinubu o, nǹkan máa ṣe o, ikú máa pa o, nǹkan máa ṣe o. Mo rí i pé wọ́n wọnú wàhálà. Bí PDP bó ṣe di pé gbogbo ilé wọn ò tò, tí gbogbo ẹ̀ dojúrú, tí à ń fi wọ́n ṣèrànwọ́ báyìí, ó ń bọ̀ wá ṣẹlẹ̀ sí APC. Olúwa fi ìran kan hàn mí. Orí àgbà wòlíì yẹn, aṣọ ya mọ́ lára, wọ́n ya aṣọ mọ́ lára. Olúwa sọ fún mi pé àgbà wòlíì kan máa ṣẹ̀sìn lórílẹ̀‐èdè yìí. Ìbà fàdẹ́dà aṣẹ̀dá mẹ̀dá gbogbogbò àdápadà sọ́dọ̀ Ọlọ́run ọba Tóbi Fásùgbà ló kọ mi. Bẹ́bẹ́yẹ́kẹ́ ń pè mí lónìí. Ẹ tún wò lónìí Bẹ́bẹ́yẹ́kẹ́. Prophet Tèmítọ́pẹ́ Solomon, mo kí ẹ kú dédé àsìkò sáà. Yes sir, Ọlọ́run alágbára yóò wà pẹ̀lú yín. Mo kí gbogbo àwọn ènìyàn tó ń wò wá káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Ìyànú Ọlọ́run, orí ọ̀fẹ́ Ọlọ́run yóò wà lórí wọn lórúkọ Jésù. Ìmọ̀ta gbogbo kó dasán lórí wọn. Bẹ́ẹ̀ ló máa rí. Jésù Olúwa wa. Àmín. Tọ́ ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, mo rí i pé àwọn àsọtẹ́lẹ̀ tẹ́ sọ, ọdún àwọn èèyàn máa ń pè, wọ́n máa ń sọ pé àwọn àsọtẹ́lẹ̀ yín máa ń rí bẹ́ẹ̀. Kódà lẹ́yìn ìparí oṣù tó kọjá lọ́hùn, ẹ sọ àwọn àsọtẹ́lẹ̀ bí oṣù kẹta yìí yóò ṣe rí. Lára ẹ̀ ni a sì ń rí ogun lọ́tún, rògbòdìyàn lósì. Kódà tó fi mọ́ àwọn àṣírí àwọn tẹ́ sọ pé ìránṣẹ́ Ọlọ́run pa àwọn àṣírí kan ó bẹ̀rẹ̀ sí tú o. Oríṣiríṣi náà la kúkú rí. Ariwo Àgbàlá Gabriel lọ́tún, gbogbo ẹ̀ mọ́ra. Kò mọ́ síbẹ̀ nìkan. Kọ́lọ́run kó máa ṣàánú wa. Àwọn olórin ẹ̀mí, ọ̀kan nínú wọn, even àwọn méjì ni wọ́n tún jáde láyé. Kọ́lọ́run kó jọ kó tu àwọn mọ̀lẹ́bí wọn nínú. Gbogbo àwọn nǹkan ìwọ̀n yìí ní oṣù kẹta táwa wà nú ẹ̀ yìí. Ṣé bá sì ṣe máa gbé lọ nìyẹn pẹ̀lú epo náà tó wọ́n, gbogbo ẹ̀ tó rí bó ṣe rí? Àbí ó ṣó lọ́nà tá a tún lè gbé gbà láti bọ́lọ̀ sọ̀rọ̀? Kọ́lọ́run ó sì gbọ́. Lórúkọ Jésù, Ọlọ́run yóò ṣàánú fún wa lórílẹ̀‐èdè yìí. Àmín. Mo wà nínú àdúrà kan tó ní agbára ní oṣù tó kọjá ni mo sọ pé Olúwa fi hàn mí pé òkùnkùn ṣúbọ oṣù tá a wà nú ẹ̀ yìí. Mo dẹ̀ rántí pé mo sọ pé ṣíṣú tó ṣú pé àwọn ìbẹ̀rẹ̀ àwọn àṣírí kankan tó máa tú lọ́dún yìí pé á bẹ̀rẹ̀ láti inú oṣù yẹn. And then ẹ̀dẹ̀ rí àwọn nǹkan tá a rí, ẹ̀dẹ̀ rí ibi tí epo wà báyìí tí ó dẹ̀jẹ̀ wípé ọ̀rọ̀ orílẹ̀-èdè yìí gan ó ti fẹ́ sú ènìyàn. Láàárọ̀ yìí kó tó di pé màá dáhùn béèrè yín, mo rí fọ́rọ̀ kan tí ó bá mi lọ́kàn jẹ́ nípa àwọn Fúlàní darandaran. Ẹnìkan kọ̀ gbé picture yẹn wá. So ní north ilẹ̀ Òkè Ọya lọ́hùn ní north ni. So wọ́n mú àwọn ẹni yẹn. Bàtà mú wọ́n yìnbọn mọ́ wọn lẹ́sẹ̀. Wọ́n gba ìyàwó wọn. Wọ́n tún wá gbé kámẹ́rà sí wípé kan bẹ̀rẹ̀ sí ní sanwó. So làwọn ìyàwó wọn wá ń bẹ̀bẹ̀. Wọ́n ti yìnbọn mọ́ gbogbo àwọn ọkùnrin yẹn lẹ́sẹ̀. Ẹsẹ̀ kan wọ́n yìnbọn mọ́ kankan nínú wọn, wọ́n yìnbọn, wọ́n fi ọta fọ́ wọn lẹ́sẹ̀. Wọ́n wá tún gbé kámẹ́rà pé káwọn ìyàwó wọn máa béèrè pé àwọn fẹ́ gbowó. So lórílẹ̀‐èdè tí a wà nìyẹn. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí wòlíì, mo dúró nínú agbára àti májẹ̀mú Ọlọ́run, àṣẹ Ọlọ́run. Gbogbo àwọn tó wà nídìí ìwà bàjẹ́ yìí tí wọ́n ń fẹ́ kí gbogbo rògbòdìyàn yìí kó má dẹ́kun nítorí pé ibi táwọn ti ń jẹ ni ayé wọn máa bàjẹ́. Àmín. Ṣé rí ọ̀rọ̀ orílẹ̀-èdè ó ti gba pé àwọn ẹlòmíì wà tó yẹ pé bí èpè lọ́rọ̀ ẹ jẹ mọ́. So gbogbo àwọn olóṣèlú tí ó jẹ́ wípé látòkè títí dé sàlẹ̀, ẹnikẹ́ni tí ì bá lọ́wọ́ sí àwọn burúkú tó ṣẹlẹ̀ yìí tí ó dẹ̀ jẹ́ pé torí pé àwọn ń jẹ níbẹ̀, ìran kẹrin wọn a fi ré lórúkọ Jésù, ayé wọn á bàjẹ́ ni. Bẹ́ẹ̀ ló dẹ̀ máa rí, kò sí ìyípadà àfi tí wọ́n bá ronú pìwàdà. Now nígbà tí a sọ wípé ohun tó Olúwa fi hàn nípa oṣù yìí, ẹ má jẹ́ kí n tàn wá, àwọn kankan wà tó yẹ kó sì máa continue. Àfi ká múra, tábà múra dáadáa kọ́lọ́run kó ṣàánú. But tèmi ni wípé Ọlọ́run máa gbọ́ ọ̀nà àrà. Ọlọ́run Ọlọ́run tó fi orí ọ̀gbára rẹ̀ tó fi bá àwọn pẹ̀lú mánà tókè wá tí nínú aginjù tí Ọlọ́run bọ́ wọn.
lábẹ́ àkóso bí nǹkan ṣe wọ́n tó mo pàṣẹ gbogbo àwọn tó kàn wá lé tọ́nà ò là fún, gbogbo àwọn tó ń ṣe làálàá tọ́nà ò là fún, mo pa ọ̀nà kó bẹ̀rẹ̀ sí ní là lórúkọ Jésù ó máa pàdé olùrànlọ́wọ́ àyẹ̀mọ́ ẹ̀ torí màá tàn èèyàn ní tí n bá sọ wípé nǹkan yóò rọ̀ nǹkan yóò ṣe rárá kókó bẹ̀ ni wípé bó bá ṣe rí pé kí èmi ṣáà máa rí ṣe, bó bá ṣe rí o kọ́nà tèmi máa là, bó bá ṣe rí o kí n rọ́wọ́ fi sẹ́nu. Tá a bá dẹ̀ wò bí èjì tèmi báyìí nísìn láti ìgbà tán bí mi àwọn bàbá wọn máa ní ìgbà tẹ́yìn ò tí wáyé Nàìjíríà dá àwa náà tútù dàgbà ń sìn màmá ìmàtúrítàn sọ pé ìgbà táwọn ọmọ ìwáyé Nàìjíríà tún dá torí it's getting bad day by day. So ọ̀rọ̀ orílẹ̀-èdè yìí ojojú bẹ́ẹ̀ ni ìgbà tí àwọn secondary school kò ń ṣe bó ṣe rí nì kò ń ṣe nísìnyí báyìí bóyá ẹ̀rí ìjọ wo lẹ ti rí 20 naira last. 20 naira kẹ. ìjọ wo lẹ ti rí 50 naira last. Naira so ẹ rí wípé kò 100 naira gan scarce báyìí torí kò sí nǹkan tó ká mọ́ kò sí nǹkan tẹ́ fẹ́ fi ṣe mọ́ kò nítumọ̀ ayé ìgbà yẹn wọ́n á fún mi 20 naira lọ school owó ńlá gidi nínú mi á dùn pé mo gba 20 naira pé 20 naira àjàjà tí ó bá tún jẹ́ 40 naira 20 naira méjì inú mi á ti dùn pa ọjọ́ mẹ́ta láàfin náà ṣùgbọ́n nísìn bó fọ́mọ 20 naira gan á gbé ẹ ṣe pépé tẹ̀bà tẹ̀ mọ̀ wípé ẹ lè tọ́ mi kí lẹ bí mi sáyé sí. Ṣẹ́rí ọ̀rọ̀ orílẹ̀-èdè wa ó ti di ọ̀rọ̀ èmi àtẹ̀yìn ó ti di ọ̀rọ̀ gbogbo wa gbogbo àwọn tó bá rí jẹ́ ń bẹ̀ ká máa gbé wọn ré tí wọ́n fẹ́ kórílẹ̀-èdè dá ká fi èpè fún wọn bó ṣe jẹ́ nìyẹn. But however ìrètí wa wà nínú Kristi. Tá bá wo 2 Kings chapter 7 wòlíì yẹn sọ pé níwòyí ọ̀la ọ̀wọ́n tó wà nílùú yà di ọ̀pọ̀ mo gbàgbọ́ mo sọ àsọtẹ́lẹ̀ sí ìwọ tó ń gbọ́ mi inú ilé ẹ̀ ọ̀pọ̀ á bẹ̀rẹ̀ sí ní dé lórúkọ Jésù Ọlọ́run á ṣílẹ̀kùn Ọlọ́run á dẹ̀ lànà so ohun tó kàn wá ń bẹ nìyẹn and then àṣírí á dẹ̀ sì bẹ̀rẹ̀ sí ní máa tú sí àṣírí á bẹ̀rẹ̀ sí ní máa tú sí ẹ jẹ́ kí n sọ̀tọ̀ kan kékeré kan fún yín tí mo gbọ́ láàrin ọ̀sẹ̀ yìí ẹnìkan bá mi sọ̀rọ̀ wọ́n mọ́ ọmọ lọ ọ̀dọ̀ wòlíì bàbá àgbàlagbà wọ́n ní bàbá yẹn should be up to 80 wọ́n bàbá at the end of the day wọ́n wá ní bàbá ní káwọn lọ ra omi wá pé káwọn gbàdúrà sómi kán tó dé láti ibi tó ti ń lọ ra omi bàbá ti tọwọ́ bọ ọmọ ní abẹ́ tí wọ́n ní kíní bàbá ti dúró. bẹ́ẹ̀ni ọ̀rọ̀ ọ̀sẹ̀ tó kọjá ni mo sọ fún yín ọ̀sẹ̀ tó kọjá yìí pé kíní bàbá ti dúró. Bẹ́ẹ̀ni tẹ́nìyẹn sọ fún mi ni mo ń sọ fún yín yìí pé wọ́n ní káwọn tó dé kíní bàbá ti dúró làwọn wá wò pé kí ló ṣẹlẹ̀ báwọn ò tẹ̀ wá mọ̀ lè pé ọmọ wa rò pé bóyá ara prayer tọmọ ọmọ wa fún ní iṣẹ́ abẹ ọmọ ò dá kan mọ̀ náà tọwọ́ bọ ọmọ ní abẹ so bàbá 80 nìyẹn so ẹ rí wípé kò sọ̀rọ̀ wípé young person kan kìíní ṣe rí tí ìránṣẹ́ Ọlọ́run bá ti gbọ́fà ó ti gbọ́fà nìyẹn tí ìránṣẹ́ Ọlọ́run bá ti gbọ́fà gbèrè ó ti gbà the best ni pé kó gba ara ẹ̀ là ṣẹ́ni wọ́n ti ní pé ọ̀pọ̀lọpọ̀ àwọn òrìṣẹ́ Ọlọ́run tá a ní lónìí wọn ì tí ì gba ara wọn là débi pé wọ́n gba èèyàn kan là. bẹ́ẹ̀ ni Paul sọ fún Timothy pé jẹ́ kí ọ̀rọ̀ ìwọ gan gba ara ẹ̀ là nígbà tó bá gba ara ẹ̀ là náà ni wàá gbọ́ àwọn èèyàn là so ìgbà tí ìránṣẹ́ Ọlọ́run kò tí ì gba ara ẹ̀ là báwo ló ṣe fẹ́ gba èèyàn là. That is the point. Ibẹ̀ náà dẹ̀ ni wọ́n ti ta àwọn èèyàn wa jẹ nígbà tí ìránṣẹ́ Ọlọ́run bá níyàwó 4 tí ìránṣẹ́ Ọlọ́run tí obìnrin bíi 6 7 bímọ fún tó sọ pé òun ní ìdojúkọ nípa obìnrin ni ẹ má jẹ́ ká tanra wa ẹ̀yin màmá tẹ́ máa ń sọ pé wòlíì ò lè má ní ìdojúkọ nípa ọ̀rọ̀ obìnrin ìdojúkọ tiẹ̀ nìyẹn ẹ̀yin gan lẹ̀ ń jẹ́ kí ìwà burúkú yìí kó máa peléke sí. àwọn míì á sọ pé Ọlọ́run kọ sáwọn pé káwọn fẹ́ ìyàwó 4 5 6. ìṣèkìtẹ́ mi àgbèrè ti bẹ̀rẹ̀ nìyẹn níbàámu pẹ̀lú bíbélì èmi ò rí nǹkan tó jọmọ́ bẹ́ẹ̀ but tí Ọlọ́run bá tán bá lọ́lọ́run sọ fáwọn a jẹ́ pé bóyá Ọlọ́run tèmi mọ̀ kọ́ ni wọ́n mọ̀ a jẹ́ pé bóyá Ọlọ́run bíbélì New Testament yìí tá a gbé dání kọ́ ni àwọn mọ̀ ẹ rí májẹ̀mú tuntun la wà kó ń ṣe májẹ̀mú láéláé àwọn nǹkan kan wà wọ́n á ní wòlíì ìdojúkọ obìnrin ló ní
ó ní ìdojúkọ obìnrin, ó fẹ́ kìíní ó lè lọ pàjẹ́ ni, ó fẹ́ kejì ó lè lọ pàjẹ́ ni, ó ní ìdojúkọ obìnrin náà ni, ó fẹ́ kẹta ó lè lọ pàjẹ́ ni, ó fẹ́ kẹrin ó lè lọ pàjẹ́ ni. Kò ń ṣàjẹ́ bàbá yìí ní problem, máa yẹn ní problem, ó ní problem, ìyẹn gbẹnu tán o. ó ní problem. Bó ṣe rí náà ó ní problem ni, kò ń ṣe pé kíní, ó ní problem gidi ló dẹ̀ ní. Ṣùgbọ́n wọ́n á ní pé wòlíì ní Ọlọ́run lò ìdojúkọ ti ẹ̀ nìyẹn, ṣùgbọ́n ayé ti ẹ̀ nìyẹn. Wàá fi ìgbàlà àìnígbàlà tiẹ̀ wàá fi bí àwọn ẹlòmíì ṣubú pé ṣùgbọ́n ti ẹ̀ nìyẹn, ṣùgbọ́n ni ẹ̀mí àgbèrè, àbí pé kó bá wí dojú ikú pé kí ẹ̀mí àgbèrè jáde lára ẹ̀. So bó ṣe bóyá nìyẹn kí n má dẹ̀ tàn wá, a ṣe máa gbọ́ àwọn ọ̀rọ̀ wọ̀nyí torí wípé Bíbélì 1 Peter 1:16 ó ní ẹ jẹ́ mímọ́ nítorí pé mo jẹ́ mímọ́, be holy for I am holy. Ṣùgbọ́n a rí lónìí wípé holiness ti kúrò nínú ìyìn rere pátápátá, ó ti di wípé ohun tó bá wù ẹ́ ni kó ṣe, ohun tí emotion ẹ bá ní kó ṣe ni kó ṣe. A dẹ̀ ní àwọn èèyàn kan tó believe wípé ṣùgbọ́n tí ẹni kò sẹ́ni tó pé. Of course we are not saying pé kò sẹ́ni tó pé, but àwọn basics kan wà nínú Bíbélì tí at least start ẹ̀ gbúdọ̀ rí gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run pé lágbájá yìí ó pe rẹ̀ ní ìránṣẹ́ Ọlọ́run. Àwọn basics kan gbúdọ̀ wà. Ẹ wo orú bàbá yẹn sìn, ọmọ bàbá bíi 80 tí wọ́n ní bíi 80 tó ń tọwọ́ bọ ọmọ lábẹ́. Sir. Yes sir. Mo ti ẹ̀fẹ́ sọ̀rọ̀ kan, mo ní nǹkan tó ń ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, tá a rí àwọn tán jẹ́ tara àwọn tó jẹ́ pásítọ̀ kan tí wọ́n bímọ síta, wọ́n náà bí ìbejì, wọ́n tún bí single náà síta, àti wọ́n bí ọmọ kan síbì kan, wọ́n bí ìbejì síbì kan. Irú àwọn yẹn náà ṣé irú nǹkan kan náà yẹn náà ló ń ṣẹlẹ̀ sí irú àwọn yẹn náà ni? Okay, for example bí mo ṣe jẹ́ young person sìn, àwọn kankan wà gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run tá a gbọ́dọ̀ mọ̀. Anointing tó wà lára ẹ̀, kò anointing yẹn ò débi iléeṣẹ́, kò débẹ̀. Now gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run ó ń dí pẹ̀lú obìnrin, obìnrin ni ẹlòmíì wà tẹ́ pé ó bàjẹ́, obìnrin ló máa fi ṣe secretary. A wà lọ́fíìsì pẹ̀lú obìnrin, ìyẹn á bẹ̀rẹ̀ sí ní máa sọ̀rọ̀ kìnìkan kò ní ìkóra ẹni níjàánu. Ó ti we must not be vulnerable. Débi wípé ó ní àwọn self discipline kan, àwọn self defence kan tá a gbọ́dọ̀ guide pẹ̀lú ara wa. For example nísìn, o fẹ́ rí obìnrin 1-on-1, kò sí reason kó jẹ́ pé kọ́fíìsì ẹ kó má wà open, káwọn èèyàn máa mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀, kó ń ṣe pé kẹ́ ẹ ti ilẹ̀kùn ọ́fíìsì, kẹ́ ẹ ti window, gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn. Bó bá fẹ́ ṣe àwọn nǹkan kan gan, àwọn temptation yẹn á dé. So number one, irú nǹkan tèmi kan máa sọ sáré ẹni pé gẹ́gẹ́ bí young minister, we have to give ourselves àwọn self defence kan wà, and then lábẹ́ àwọn tèmi kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn, wọ́n máa sọ pé irú ọ̀rẹ́ tó bá ń kó, ó máa determine ibi tí wàá end iṣẹ́ ìrànṣẹ́ sí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn kan ni mo ti meet tó yẹ pé mo ti já wọn kúrò lójú ọ̀nà pé ibi tí mò ń lọ àyọ̀dà pé ibi tèmi ń lọ yàtọ̀ sí ibi táwọn ẹni yìí ń lọ. Wọ́n lè tètè máa make ẹ̀, ṣùgbọ́n ibi tí mò ń lọ yàtọ̀, mi ò fẹ́ nǹkan wìrìwìrì, ó ń ṣe ibi tí mò ń lọ kọ́ ni wọ́n ń lọ. So tí n bá ti ṣàkíyèsí, màá já wọn kúrò. Mo láwọn bàbá tó yẹ pé lágbájá yìí tó àṣàkíyèsí, èmi náà observe, mo já kúrò nìyẹn. Ṣé rí complaint tá a bá rìn nígbà rìn, ó ṣeé ṣe kó jẹ́ wípé bóyá ẹni tó fi ṣe bàbá nínú Olúwa, bóyá àwọn náà lọ́mọ síta. Torí àwọn ìránṣẹ́ Ọlọ́run kan wà lórílẹ̀‐èdè tó yẹ wípé lọ́mọ síta yẹn is normal, kò sí nǹkan tó burú bẹ́ẹ̀. Mo ti rí ìránṣẹ́ Ọlọ́run tó jẹ́ wípé ó dìdí lọ bá ẹni tí ó wà ní ọkọ pé káwọn máa fẹ́ra, wípé òun máa fẹ́ ẹni yẹn lọ ìlú òyìnbó. Mo forúkọ bo ìránṣẹ́ Ọlọ́run yẹn láṣìírí, wọ́n popular ní Ìbàdàn wa yìí, pé òun á fẹ́ nìyẹn sílùú òyìnbó. General mọ́mí jíò tí wọ́n mọ̀ ń bì, àwọn á wà ń bì. So kẹ́nìyẹn tó sọ, mo wá sọ fẹ́ nìyẹn, mo ní kẹ́nìyẹn tó sọ irú nǹkan bẹ́ẹ̀ yẹn, ó ti láwọn èèyàn sọ̀hún.
so bí sẹ́rí company téèyàn keep ni àrùn àwọn wo lòun wò gẹ́gẹ́ bí àṣìtẹ́ bá wọ ẹnìyẹn dáadáa ó mo fi máa sọ fún àwọn èèyàn wípé farabalẹ̀ study ẹnìyẹn nígbà tó bá máa fi study ẹ̀ àwọn company tó kù with time so pastor bí tó bá ní ẹni tí ó ti níyàwó sọ̀hún tó ṣẹ̀ṣẹ̀ ẹ̀ ti mọ̀ wípé ó ti láwọn kan sọ̀hún so kò ṣe tuntun so then for example nsìn kí n fi ẹni tẹ́ pé bóyá bí obìnrin márùn kan ló ti bímọ fún kí n fi ṣe mentor níjọ́ tí èmi àti ìyàwó mi bá ní little issue tá a rò pé bóyá ká lọ bá dádì ká parí ẹ̀ àwọn ni ó pè mí sẹ́yìn wípé àjẹ́ níyàwó ẹ̀ yẹn jẹ́ kó máa lọ torí wọ́n á sọ mí dà bí wọ́n ṣe dà bó ṣe rí nìyẹn so àwọn sẹ́rí àwa young minister tó yẹ̀ṣẹ̀ ń dìde there are a lot of things tá a gbúdọ̀ kọ́ and there are a lot of things tá a gbúdọ̀ sá fún kò ń ṣe gbogbo èèyàn pé toró jágbàlagbà náà ni àbí torí pé ó ti mẹ́kì àbí torí pé ó ti ń lórúkọ lèèyàn kàn sọ di bàbá just like that àwọn ẹ̀mí kan transfer o tí wọ́n kàn tàyàn lọ́fà àgbèrè ẹnìyẹn náà a rí àgbègbà tó náà bá rí i pé dádì àwọn náà mú ọmọge wọ́n mú ọmọge tọ́dẹ̀ rí pọ́n ṣiṣẹ́ ìrànṣẹ́ tó bá yá àgbèrè yẹn á di normal thing kò ní jẹ́ nǹkan kinní kankan oníkálukú náà á kàn fi pé kò sí nǹkan kan jàre lòun náà abẹ́ bẹ̀rẹ̀ sí ni máa ṣe kọ́lọ́run kó rọ̀ wá lọ́wọ́. àmín àmín ọ̀rọ̀ rèé ọ̀dà ǹjẹ́ ó ní àwọn iṣẹ́ kan tí bí Olúwa fi rán yín sáwọn èèyàn lásìkò yìí àti àkókò. bẹ́ẹ̀ ni sà ní ọjọ́ Sunday bẹ́ẹ̀ ni sà lọ́jọ́ Sunday Olúwa fi rán kan hàn mí orí àgbà wòlíì yẹn aṣọ ya mọ́ lára wọ́n ya aṣọ mọ́ lára olúwa mazatali dabarata yaga shanda olúwa sọ fún mi pé àgbà wòlíì kan máa ṣẹ̀sìn lórílẹ̀‐èdè yìí mo rí aṣọ ya báyìí ó ya mọ́ lára anyway a lè pè lágbà wòlíì but kó má jẹ́ pé ó jẹ́ àgbà wòlíì ní rẹ́kọ̀dù Ọlọ́run but àwọn tí àwọn èèyàn ń pè sí táwọn èèyàn respect ẹ̀ sí nìyẹn but mo rí tí aṣọ ya mọ́ lára ó ya mọ́ lára so ìyẹn bẹ́ẹ̀ àwọn nǹkan kan sì máa ṣẹlẹ̀ láàrin àwọn àgbàlagbà ẹ̀ tẹ́ wò pé irú kí leléyìí bẹ́ẹ̀ lolúwa wí liza samantha kati sasahila la bàbá shanda gbogbo àwọn wòlíì báàlì olúwa dẹ̀ sọ fún mi wípé ohun tí wọ́n fi ń ṣe wọ́n jábọ́ ó lè tọdún mẹ́ta o but regardless of ohun tó fi ṣàgbára àti ohun gbogbo tí wọ́n ti kó jọ olúwa máa fi wọ́n ṣẹ̀sìn gbogbo ẹ̀ dẹ̀ máa parẹ́ àṣírí máa tú sí ni bẹ́ẹ̀ lolúwa ọlọ́run àwọn ọmọ ogun wí olúwa dẹ̀ sọ fún mi pé young mazasai tekeli vregelimu kushanda olúwa ní young ministers àwọn ìránṣẹ́ ọlọ́run young people bíi tèmi báyìí olúwa ní ká kún fún àdúrà mo rí ikú àìtọ́jọ́ lizete kú dekidi musatala dada igi tí ó gbó tó dédé ré lulẹ̀ lójijì táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní sunkún pé kí ló ṣẹlẹ̀ and wọ́n ti ní wípé àmúwá ọlọ́run ni ṣùgbọ́n however olúwa sọ fún mi pé ká gbàdúrà gidigidi and then kí àwọn young ministers yìí wọ́n gbọ́dọ̀ ṣọ́ra torí pé a fẹ́ tètè gòkè o gbọ́dọ̀ mọ ẹni tí wàá sopọ̀ mọ́ torí pé a fẹ́ tètè gòkè o gbọ́dọ̀ mọ ẹni tí irú ìrìn tí wàá rìn kó má lọ gun gire kọjá ewé nítorí wípé à ń wá òkìkí à ń wá orúkọ à ń wá owó kọ́lọ́run kó ṣàánú bẹ́ẹ̀ ni olúwa ọlọ́run àwọn ọmọ ogun wí. And then lazapata di kritika sayidi tasata labarababa kashanda mo rí pé ìdájọ́ ńlá bẹ̀rẹ̀ lórí àwọn tó dúró wípé orílẹ̀-èdè yìí ò ní sí ní àlàáfíà méjọ́lì gbogbo àwọn tó dàbí ìbá pé wọ́n dúró pé Tinubu o nǹkan máa ṣe o ikú máa pa o nǹkan máa ṣe o mo rí pé wọ́n wọnú wàhálà. wọ́n wọnú wàhálà. ṣé ẹ gbọ́ mi sà. bẹ́ẹ̀ni. wọ́n wọnú wàhálà and then ohun tó ń ṣẹlẹ̀ sí PDP ẹ jẹ́ kí n sọ eléyìí síwájú ó ń bọ̀ wá ṣẹlẹ̀ sí APC PDP bó ṣe di pé gbogbo ilé wọn ò tò tí gbogbo ẹ̀ dojúrú tí à ń fi wọ́n ṣèrànwọ́ báyìí ó ń bọ̀ wá ṣẹlẹ̀ sí APC but lẹ́yìn kò ń ṣe ní 2027 yìí o
ìdìbò yẹn á lọ lẹ́yìn ẹ̀ àwọn náà máa experience àsọtẹ́lẹ̀ ọjọ́ iwájú lélẹ̀ àwọn náà máa experience àwọn nǹkan tí ó ń ṣẹlẹ̀ yìí bẹ́ẹ̀ ni Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun bí so ohun tí Olúwa ní kí n sọ fáwọn ènìyàn nìyẹn and then lizata kili gilibaka shandalabaka sasasayanda ire wà lọ́dún yìí mo ń tẹnu mọ́ ire wà lọ́dún yìí ṣùgbọ́n April May June àwọn àjálù kan náà wà ń bẹ tó lágbára gbogbo ènìyàn ká bẹ̀rẹ̀ sí ní gbàdúrà afẹ́fẹ́ ibi yìí afẹ́fẹ́ ogun yìí Olúwa dá dúró má jẹ́ ó jà má jẹ́ ó jà má jẹ́ ó jà eléyìí ò kànràn wípé torí pé wọ́n wà ní Israel or Iran no US gan ní ìdí àdúrà gidigidi ó má Trump ń jù káàkiri tó ń nígbà kan pé mo sọ fún yín pé mo pé ó ń dáná káàkiri tẹ́ bá rántí tí mo ní mo rí tó ń dáná káàkiri kó má di pé iná yìí á padà jò lórí òrùlé ẹ̀. ìyẹn Trump. á padà jò lórí òrùlé òun gangan bẹ́ẹ̀ ṣé Trump á padà jò lórí òrùlé ẹ̀ gangan fúnra rẹ̀ bẹ́ẹ̀ ni lórí iná tóun gangan dá káàkiri á padà jò lórí òrùlé ẹ̀. then àwọn tó ń sọ̀rọ̀ pé Ìgbòho bàbá Sunday Ìgbòho kìíní kan ṣé ti fẹ́ di olóṣèlú ni ngbà tá à ń sọ nígbà yẹn wípé Yorùbá nation ì tí lè dé àwọn kan gbé mi ṣépè wọ́n kọ kọ́mẹ́ǹtì orí wọ ọmọkùnrin yóò pé orí ẹ ti gbogbo wọn ṣàṣọ anyway kò ṣèmi náà gbé ṣépè náà anyway wọ́n kọ oríṣiríṣi now ohun tá à ń sọ ni wípé a ní àwọn wòlíì kan àgbàlagbà ni wọ́n but wọ́n ń ta àwọn èèyàn jẹ it's unfortunate àwọn tá à ń sọ rèé it's unfortunate wọ́n àwọn àgbàlagbà ẹ̀ wọ́n máa tàn yín pé ẹgbà Yorùbá nation lọ́la ẹgbẹ́ orílẹ̀-èdè yìí ó máa pín lọ́túnla à ń sọ fún yín wípé Ọlọ́run ò sọ bẹ́ẹ̀ ṣẹ́rí ṣẹ́ ń gbọ́ mi bàbá bẹ́ẹ̀ yẹ́kẹ́ ṣẹ́rí àwọn kankan wà tí wòlíì gbọ́dọ̀ mọ̀ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ìtara máa ta mí that is emotion wípé wọ́n pa àwọn èèyàn mi àwọn Fúlàní pa àwọn èèyàn mi but ìyẹn ò sọ pé kí n mú mẹ́sẹ̀gì wá lórí ẹ̀ kò tọ́lọ́run ò bá sọ̀rọ̀ kò sọ̀rọ̀ ni I understand abúdó gbé àwọn bàbá yìí wọ́n kàn gbé emotion wọn sí kinní ni pé orílẹ̀-èdè Yorùbá ọkọ̀dúnrún tó parí Tinubu máa gbé Yorùbá nation fún wa kọ́ máa tanra wọn jẹ ẹni tó máa dìbò tó máa wọlé mi tó máa rọ́ọ̀nù tó tún máa gbé kinní kalẹ̀ so ohun tí a kàn sí àbúrò mo fẹ́ sọ bẹ́ẹ̀ ni wípé ṣé wanted tí wọ́n gbé lé Ìgbòho lórí ẹ mọ wàhálà tí bàbá Sunday Ìgbòho wà ẹ mọrú àwọn ìlà kọjá yẹn so at the end of the day ẹni tó wá yọ wanted yẹn kúrò lórí ẹ expect wípé kó má bá ẹni yẹn ṣe ẹ expect wípé kó má mọ̀ọ́re so possible ṣá so àwọn gangan mo ti sọ ṣe rí ọ̀pọ̀lọpọ̀ alágbà ló dakùn délẹ̀ àwọn 18 nírun ohun tí bàbá Sunday Ìgbòho ni wípé wọn tó bá kọ wájú sí ọkọ ta tó bá kù wọ nìkan tún àrò ara rẹ̀ pa òun ni wípé ká má jẹ́ kí àwọn èèyàn kó tì wọ́n Yorùbá ò ṣeé jà fún kò sí ṣọ̀kan Yorùbá ò ṣeé jà fún àwọn tó ń jà fún iná náà máa nígbà tí wọ́n bá wọ ẹ̀yìn báyìí wá kàn rí i pé kò sí anybody lẹ́yìn wọn mọ́ ni so kàn di orí ara wọn mú fún ẹ̀mí gígùn àti àlàáfíà ohun tí màá sọ láàrin yẹn nìyẹn ohun tí Olúwa rán mi nìyẹn so nípa orílẹ̀-èdè Yorùbá nation mo sọ pé a ní ṣùgbọ́n Olúwa ò tí ì sọ kókó ẹ̀ so but ó kàn yà mí lẹ́nu pé it's not àwọn èèyàn young people kọ́ la rí tó ń sọ àwọn àgbàlagbà tá a believe wípé ó yẹ kí irú wa máa kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn ni láàrin wípé wọ́n kàn ń ta àwọn èèyàn jẹ ẹgbà orílẹ̀-èdè Yorùbá nation lọ́la ẹgbà orílẹ̀-èdè Yorùbá nation lọ́tùlá wọ́n dẹ̀ wọ́n á tún jáde padà wọ́n á tún rí pàkéjì irọ́ tí wọ́n sọ kọ́lọ́run kó ṣàánú kí iye àwọn èèyàn kò ṣí. àmín ìyẹn jẹ́ àwọn iṣẹ́ tọ́lọ́run yàbí ní lásìkò yìí. bẹ́ẹ̀ ni so abúdó gbàdúrà lórí ikú òjijì ikú àìtọ́jọ́ láàrin àwọn ọ̀dọ́ ó lágbára gan abúdó gbàdúrà lé lórí bọ́tí tẹ̀síwájú wà àwọn èèyàn dẹ̀ sì máa ṣe rere lọ́dún yìí Olúwa sọ fún mi pé àwọn kan máa ní àkànṣe a mega breakthrough remarkable breakthrough lọ́dún yìí ẹ lọ kọ́lẹ̀ kó tó di October àwọn ohun tó ti lépa ọdún 10 ọdún 5 sẹ́yìn tó rí ṣe ọdún ìwárí ṣe ohun tó kàn nílò ni pé kó gba ìtọ́ni wòlíì wàá dẹ̀ rí i pé wàá rí ṣe so bó ṣe jẹ́ nìyẹn because lọ́pọ̀ ìgbà ẹ wo John chapter 2 ìyanu àkọ́kọ́ tí Jésù máa kọ́kọ́ ṣe nígbà tí ìyá ẹ̀ sọ fún pé ó ní
ohun tó bá ti wí fún yín kẹ́ ẹ ṣe. Jésù ní pé ìwọ ìyá ò dẹ̀ mọ̀ pé àkókò mi ò tí ì tó, ṣùgbọ́n kò stop láti má ṣe ìyanu yẹn. Ẹ rí i pé ìgbà yẹn ló fi sọ omi di wine. So bó dẹ̀ ṣe sọ́dà, ó fún wọn ní instruction ni, nǹkan báyìí ni kẹ́ ẹ ṣe, nǹkan báyìí ni kẹ́ ẹ ṣe. Ìwọ náà need instruction kan tó máa lead ẹ sí ìgbéga ẹ. Ìwọ náà need instruction kan tó máa mú ọ̀nà báyọ̀ wá báyìí. Mi ò sọ̀rọ̀ instruction tí ó jẹ́ wípé ìránṣẹ́ Ọlọ́run ni a sọ pé a jẹ́, but àwọn instruction tó jẹ́ pé at the end of the day kò yàtọ̀ sí pé bóyá èèyàn lọ lé yẹ̀mí wò pàtà láàpò òkùnkùn sílẹ̀ tó jẹ́ pé òkùnkùn yẹn náà la fẹ́ fi mú ṣẹ́ṣe ó lágbára, but ibi tá a dé bára wa ní àwùjọ wòlíì láyé tá a bára wa nìyẹn. But ìwọ tó bá mọ òtítọ́ dì í mú ṣinṣin, má ṣe ta òtítọ́ yẹn, di òtítọ́ yẹn mú ṣinṣin. Olúwa yóò wà pẹ̀lú rẹ, ìyanu máa ṣẹlẹ̀. Má jẹ́ kí ogun ayé ìkólé ẹ káàkiri mọ́. Ọlọ́run wà lójú iṣẹ́, Ọlọ́run dẹ̀ máa dá ẹ lóhùn. Ògo Ọlọ́run yóò farahàn nínú ayé rẹ ní orúkọ Jésù Kristi. Àmín. Ẹ ṣé púpọ̀. Níbi tọ́rọ̀ dé yìí, ẹlòmíì lè fẹ́ pè yín kó béèrè kó kàn sí yín. Àwọn béèrè táwọn ò tẹ́lẹ̀ béèrè tán wọ́n lè fẹ́ béèrè. Nọ́mbà wo ni wọ́n á pè sí? Ẹ fáwọn èèyàn lámọ̀ràn kẹ́ ẹ dárúkọ yín lẹ́kùnrẹ́rẹ́ àti nọ́mbà. Yes sir. Ọ̀rọ̀ àmọ̀ràn mi náà ni wípé mo ti ní Jésù lọ́rẹ̀ẹ́, ó jọ̀hún gbogbo fún mi. Mi ò gùdù nínú orin kíkọ, ṣùgbọ́n ẹ máa mo ti ní Jésù lọ́rẹ̀ẹ́, ó jọ̀hún gbogbo fún mi. Gbogbo ìwọ tó ń gbọ́ mi, lóòótọ́ o ti ń la àwọn nǹkan kan kọjá. Ó dàbí ìbá pé Ọlọ́run ti kọ̀ ẹ́ sílẹ̀. Gbọ́rọ̀ Olúwa yìí, Olúwa ò kọ̀ ẹ́ sílẹ̀. Jésù nìkan ni ọ̀nà. Má jẹ́ kí ọ̀rọ̀ àwọn wòlíì tó ń gbọ́, àbí ọ̀rọ̀ àwọn pastors tó ń gbọ́, àbí ọ̀rọ̀ àwọn whatever tó ń wò pé wòlíì bàbá Adébóyè kọ́ ni olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ ẹ̀. Gbogbo wòlíì ayé kọ́ ni olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ ẹ̀. Jésù nìkan ni olùpilẹ̀ṣẹ̀. So now ohun tí mo fẹ́ sọ ni wípé di òpó Kristi mú. Wọ́n tó ń gbọ́ mi tó ti ní Jésù, inú mi á dùn láti gbàdúrà pẹ̀lú ẹ̀yin bàbá, ẹ̀yin màmá káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Mo dẹ̀ gbàgbọ́ wípé ẹni tó pè mí tó rán mi yóò fi ìyanu rẹ̀ yóò fi lé ọ lọ́wọ́. Orúkọ mi ò yí padà. Orúkọ mi náà ni Prophet Tèmítọ́pẹ́ Solomon. Inú mi á dùn láti gbàdúrà pẹ̀lú rẹ̀. 08116038917. God bless you. Tọ́ ẹ ṣeun Prophet Tèmítọ́pẹ́ Solomon. Ẹ̀yin èèyàn, kí lè ròyìn ẹ jẹ́ àmọ́ comment section, ẹ subscribe, kẹ́ like, kẹ́ comment, kẹ́ share ẹ̀ fáwọn ẹlòmíì kó lè débi àwọn tọ́rọ̀ kàn. Kẹ́sì àgbàdúrà dáadáa o. Ire ayọ̀ inú ọdún yìí yóò tẹ̀ kálukú wa lọ́wọ́. Tóbi Fásùgbà ló kọ mi. Bẹ́ńbẹ́yẹ́kẹ́ lẹ́ ń pè mí. Lónìí ẹ ti wò lóní Bẹ́ńbẹ́yẹ́kẹ́. Ẹ pín fáwọn ẹlòmíì lóní Bẹ́ńbẹ́yẹ́kẹ́. Ẹni bá wọn dé Jẹ̀ṣà ìyẹn á jẹ sùn, ẹni bá wọn dé Jẹ̀bú ìyẹn á mú gàrí. Ọlọ́run má jẹ́ bá wọn bọ́mọ Ìbàdàn jà. Ìyá rẹ̀ dá lójú owó wá ń kà, bàbá rẹ̀ ń bẹ lóko tí ń bá wọn ṣẹ́ gítà. Àǹtí abájọ tẹ́ ọ̀rọ̀ kan fẹ́ yín lé. Iṣẹ́ ìkànnì ilẹ̀ ti bú tán. Iṣẹ́ ìkànnì ilẹ̀ ti bú tán sẹ́. Bàbá Bùkẹ́sáyà ọ̀rọ̀ wa ni, àbá máa yọwọ́ ọlọ́rọ̀. Bàbá máa yọwọ́ ọlọ́rọ̀. Dàkú máa yọwọ́ ọlọ́rọ̀. Bàbá máa yọwọ́ ọlọ́rọ̀. Dàkú máa yọwọ́ ọlọ́rọ̀. Bàbá máa yọwọ́ ọlọ́rọ̀. Dàkú máa yọwọ́ ọlọ́rọ̀. Bàbá máa yọwọ́ ọlọ́rọ̀ mi. Ẹ̀yin èèyàn mi nílé lóko àti ní gbogbo ibikíbi tí ẹ bá ti ń gbọ́ mi. Tó bá jẹ́ àárọ̀ lẹ́wà ẹ káàárọ̀, tó bá jọ̀sán lẹ́wà ẹ káàsán, tó bá dẹ̀ jáṣálẹ́ lẹ́wà ẹ káalẹ́. Mo mú ìròyìn ayọ̀ kan wá fún yín ni o, nípa Bẹ́ńbẹ́yẹ́kẹ́ TV. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ máa bá mi wò ó. Ẹ wò ó, òun lèmi náà máa ń wò ó. Ṣẹ́rí tí n bá ti ń wò ó, mo máa ń gbàgbé ìrònú. Mo tiẹ̀ máa ń gbàgbé pé bóyá mo jókòó ni, tàbí bóyá mo sùn, tàbí bóyá mo dúró. Tẹ́yin náà bá ti ń wò ó, ẹ máa rí ọgbọ́n kan tàbí méjì kan níbẹ̀. Ẹ máa ṣe kí ni? Ẹ máa tẹ̀ sójú ẹ̀, kẹ́ dẹ̀ máa wò ó. God bless you. Bẹ́ńbẹ́yẹ́kẹ́ TV.
ṣé gan.